ọjà tí ọjà Owódé ọjà tó máa ń rọ́ kẹ́kẹ́kẹ́ ni ṣùgbọ́n lónìí June 12 tí í ṣe Democracy Day gbogbo nǹkan kàn dá lọ ẹ rí i pé àwọn ọlọ́jà àwọn ò lè tó ọjà àwọn onígbà àwọn ò lè tó igbá kò jẹ́ kí àwọn èèyàn kí wọ́n tó igbá wọn gbogbo nǹkan kàn dá bó ṣe rí náà níbẹ̀ ṣe ń wò yìí Otasansan TV náà ni ẹ̀ ń wò ní orí YouTube ẹ jẹ́ ká wọ inú ọjà lọ. gbogbo ọmọ polisi tó lè. látàrí kí ni. látàrí nǹkan tó wọ́n látàrí gbogbo Nàìjíríà ṣe ń lọ ara mọ́sínì 290 tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà wo ní sọ̀rọ̀ níjà lọ́sàn gangan à ń dùn yàn lọ́rùn à ń gèyàn welewele látàrí nǹkan tó ṣẹlẹ̀ náà ni. oúnjẹ ló ti yẹ kèmí. nǹkan ti wọ́n jù. nǹkan ti wọ́n jù. àmúlá ní márùn ìka àmúlá kan sọ kó rí bẹ́ẹ̀. ìka àmúlá kan wọ́n márùn. ẹ̀dùn ṣé bó ṣe rí tẹ́lẹ̀ rí. kó rí bẹ́ẹ̀. kò rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan ó yàtọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń gbádùn everything. dúró yà á lọ́sàn pé àti kàdí lọ́sàn ń pààyàn lọ́sàn gangan ti wá yàtọ̀ ayé kan ní change. pẹ̀lú bí nǹkan ṣe wá rí kí wá ní ìmọ̀ràn yín gan. ìmọ̀ràn ni pé kábàánì láti fara bó ṣe wà tẹ́lẹ̀. bá a ṣe kó ìjọba ní ìjọba buhari ní ìbá dáa kábàánì change yẹ. kábàánì change yẹ. Yes. ẹ jẹ́ ká wo ẹmẹ́nuba ìpànìyàn à ń gbèyàn pa à ń gbèyàn sá lọ yẹn. à ń pààyàn. kílẹ̀ rò pọ̀ fà. gbogbo nǹkan tó tẹ̀lé lọ fà bí kan ṣe wẹ́n ló jẹ́ mọ́ pààyàn. tí ò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tí dáàrí àti rí báyìí tí ò ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó ti ṣẹlẹ̀. àwọn kan wá ń sọ pé ká pín ló dáa pé kí Yorùbá máa lọ káwùsọ máa lọ. báyìí pé bó ṣe fẹ́ wà lọ́rùn nù kájà ṣe bẹ́ẹ̀ ká pín. tó ń kálukọ́ máa lọ. bẹ́ẹ̀ ni báyìí pé tí ó bá rú àlọ́ Nàìjíríà nù kájà ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé bá ní tó ṣe bẹ́ẹ̀ náà kàn mọ́ báyìí ṣe dára ara wọn. lọ́sàn gangan à ń dùn yàn ni à ń fa ọmú lọ à ń fa òbó lọ. gbogbo kan ṣe ń lọ nísìnyí kò sí bẹ́ẹ̀ ru ẹnì kankan mọ́ ká máa mú yàn nígbà bá dùn yàn tán ká tó fa lóbò lọ ká tó fa lọ́mú lọ ká sọ ẹ̀rẹ̀ yàn ká sọ di màálù yóò sì yẹ kó rí bẹ́ẹ̀ lápòlẹ̀ láàrin náà ẹ̀yin náà wá wò. ìtajà sílẹ̀ ti wà náà. ìtajà sílẹ̀ gan ti pọ̀ ju Nàìjíríà. Ọlọ́run ti ń bínú. Ọlọ́run kan bínú sí yan. Ọlọ́run bínú sí yan kò bínú sáwá wọn Ọlọ́run bínú sí yóò sì bínú sí ọ̀tá ìkú ni. oúnjẹ tí wọ́n jù. kí á dàbí ìbò orí búburú sí kí náà fà ní wọn. àdéhùn tàdé ṣe fáńgbà náà kọ́ gààrí dára ní dára àbọ̀ kan ní 120 tẹ́lẹ̀ gààrí bíi 600 naira sọ ìkú ibẹ̀. 700. gbogbo àwọn tó ṣèjọba Nàìjíríà gbogbo wọn tó bá tà tọmọ tó bí inú rárẹ náà ti máa jẹ́ ti máa mọ́ nípa yóò. ẹ tí ọba ṣe dáadáa nù wọn. bí wọ́n ṣe dáadáa nígbà tá à ń dìbò nígbà bá ṣe ń tọ́ ẹ bá fẹ́ fún yín tó ẹ̀yin náà wọ́n bá ṣe ń ṣe. ẹlòmíì tàbí pé káṣà ti mú o ìlúbọ́sù ló máa jẹ o kòrò wọ́n ti rè dùbọ́sù gbogbo yẹn náà kàn kú bí ẹran tó ẹ kúrí báyẹn látàrí ajá mu ẹ̀yin náà wà wò nígbà tá a ṣiṣẹ́ nígbà tá a rówó àkọlẹ̀ àtọ́ wọn. àjọ sọ́ba yìí ẹni Nàìjíríà ọ̀dà èmi mo bá Nàìjíríà mo bá nímọ̀ràn ká pín. kálukú wà lórí owó rẹ̀ ìwọ̀n bá tá a bá ń ṣe yá máa jẹ́ owó tá a bá ń rí yá máa fi ra tó bá dáa. ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹni tá a bá pín yẹn àwọn kan ní kò lè rọrùn látàrí pé níta fi ń sọ̀rọ̀ ajé lè pé epo ni àdẹ̀lẹ́pọ̀ ńlẹ̀ Yorùbá. nígbà sáà jíyà kú ni. bí wọ́n ṣe máa bá lọ rè. kọ́ wá gbé. ṣé bá ṣe máa bá lọ rè. àwọn kan tó bá sọ wípé tá a bá pín ipá náà lọ́rọ̀ ajé ńlẹ̀ Yorùbá a ní kòkó a ní ọsàn a ní kaṣú. kókòlá ní nǹkan tá a gan ni gan tó o ti tú a jẹ. ó ti báyìí ní ẹsẹ̀ báyìí o ti tú a jẹ. ní ọdún bíi mélòó kan sí sẹ́yìn sẹ́nu ti ṣẹlẹ̀ ẹlòmíì tí orí tí ó gbà lọ tí orí ẹ̀kẹ́ jẹ ìwádìí ò ní pálẹ̀ ọ̀nà dà ṣé gbogbo wa la ṣe níbẹ̀ lu Ọlọ́run ni. Fúlàní yẹn Fúlàní kan bá ní wọ́n gbọ́dá sí o kán gbẹ̀lú wọn. wọ́n ti wà lẹ́wà ti pẹ́ àdẹ̀gbọ́ wà láyé tẹ̀lẹ̀ kí wọ́n lọ fà á táwọn pásítọ̀ náà wá yarí. Yá gbẹ̀lú wọn o. kán máa lọ àbí. Yá máa lọ àfẹ́ Fúlàní mọ́ Fúlàní àti gbọ̀dọ̀ ọmọ ìyàtọ̀ nù wọn. Yá máa bí wọ́n bẹ́ yẹn lóko tí ń dẹ́tà dẹ́rán wọ́n ó dùn lọ́rùn. Àwa lè kàn wọ́n. Gbogbo ọ̀tọ̀ yẹn máa gbé nǹkan tá a máa jẹ wọ́n ti pọ́n tán. Àwa gan tá a ní ó tún wá jẹ àìnífẹ̀ẹ́ lọ́rùn ní ṣe. kí la ní. kò sí táwa náà yìí o tẹ̀sán àwa náà ṣe o. a lè gbin rẹ́ẹ̀sì. wọ́n ní ògbó ọ̀nù bóyá jẹ tàbá náà pé wọn ò ní gbálùbọ̀sà wà mọ́. àwa náà gbọ́. kò ní ìdí àgbẹ̀ wá máa náà. sáà wá ní sáà lálùbọ̀sà àwa gan lè ṣe sáà láta. àwa gan lè kó sí tá a lè ṣe nínú ẹ̀. gbígbé wá tó ń gbé wá ní fi kó rẹ̀wẹ̀sì gan bá wa gan láàlẹ́ ṣe kankan. àwọn kò sí tá a lè ní òjẹ́ ká ṣiṣẹ́ tá a lè ṣe nínú ẹ̀. kò sí tá a lè ṣe ká má ṣe wá mọ́. ọ̀rẹ́ tó kọ́ lọ ọ̀rẹ́ tó kọ́ lọ bẹ̀rẹ̀ èmi bí ẹnìkan inú oko mo ti kú ọ̀ya. kí lọ kọ̀lẹ́ sí ẹ̀kọ́ kan ní kí n tó bẹ̀rẹ̀ òde sí. ẹ̀kọ́ ń gbà sẹ́yìn náà ń dáko báyọ̀. bá dé ilé bẹ̀rù mi ìlú oko
iṣu wà ńbẹ̀ kókó wà ńbẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n pa lébà nígbà wa gan tírúwà gan máa ń lo oko ọ̀sẹ̀ inú oko bẹ́ẹ̀ yà á mọ̀ mú tó wà ní lébà kò sí yún mọ̀ ní ìsìn pé pàrin sùn wọn bá ti kó sùn wá láti ilẹ̀ Haúsá àgbà náà rẹ bákàtà wá kankan láti ṣe mọ́ kó kálukú gbé ìlú àwa gan tí a gan tó wá jẹ. àṣẹ gáràjì Àpòmù náà ni a wà yìí gáràjì náà ni a wà báyìí inú gáràjì Àpòmù náà ni a wà báyìí ẹ̀yin náà wo inú gáràjì bó ṣe dá látàrí mọ́ jáde mọ́ wọlé tó wà níta ayáwó inú gáràjì náà la wà yìí o 2000 TV náà ni ẹ̀ ń wò yìí o ẹ máa bá wa ká lọ o ẹ máa bá wa ká lọ. 2000 TV náà ni ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú Ìkirè ni a wà báyìí express náírà kọ́bọ̀ Ifẹ̀ Ìbàdàn road náà ni a wà báyìí nílùú Ìkirè ẹ rí express náà bí ó ṣe dá wáíwáí tó jẹ́ pé ìwọ̀nba péréte ni àwọn ọkọ̀ tó ń kọjá látàrí ariwo June 12 tí ó wà níta ariwo mọ́ jáde mọ́ wọlé mọ́ lọ́bì kankan tí ó wà níta náà ni ó jẹ́ kí gbogbo ẹ̀ kí ó dá báyìí ṣùgbọ́n gbogbo nǹkan ń lọ ní ìrọwọ́rọsẹ̀ ètò ń lọ bó ṣe àwọn èèyàn ń kọjá tí kò dẹ̀ sí wàhálà kankan kò sí wàhálà ọlọ́pàá kò sí pé à ń yìnbọn à ń fa wàhálà kò sí ìsádà kankan ṣùgbọ́n àwọn èèyàn ò sí bẹ́ẹ̀ wọn ò jáde lọ́pọ̀ ìgbà látàrí ìkéde mọ́ jáde mọ́ wọlé protest ti June 12 tó fi papọ̀ mọ́ ti Yorùbá Nation òun náà ni ó fà á tí gbogbo ẹ̀ tó fi dá wáíwáí báyìí ìkànnì 2000 TV òun náà ni ẹ̀ ń wò lórí YouTube ẹ̀yin ẹ kàn search fún 2000 TV ẹ̀ dẹ̀ máa rí wa wò kérékété níbikíbi àti nígbàkúgbà òun náà ni ẹ máa rí wa wò lórí YouTube 2000 TV òun náà ni ẹ̀ ń wò yìí ẹ rí gbogbo ẹ̀ bó ṣe rí bó ṣe dá wáíwáí báyìí kọjá pé ìwọ̀nba péréte ni àwọn ọkọ̀ tó ń rìn ìwọ̀nba péréte ni àwọn machine tó ń kọjá ìwọ̀nba péréte náà ni àwọn èèyàn tí ó wà níta ẹ̀yin náà ti rí gbogbo ẹ̀ bó ṣe dá báyìí ẹ̀yin náà ti rí látàrí June 12 tí ó wà níta òun náà ni ìkànnì 2000 TV òun náà ni ẹ̀ ń wò yìí 2000 TV náà ni ẹ ti ń wò wá a máa mú wá bí nǹkan ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà bí nǹkan ṣe ń lọ káàkiri ilẹ̀ Yorùbá àti bí nǹkan ṣe ń lọ káàkiri ẹlẹ́kùnjẹkùn òun náà ni a máa mú wá fún yín lórí ìkànnì 2000 TV òun náà ni ẹ̀ ń wò yìí lórí June 12 òun náà ni a wà ẹ̀ẹ́dì gbogbo ẹ̀ bó ṣe dá express ìlú Ìkirè òun náà ni a wà báyìí tó sì jẹ́ kí gbogbo ẹ̀ kó dá wá báyìí náà ni ti June 12 tí ó wà níta tó jẹ́ pé àwọn ọkọ̀ lè lọ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ òun náà lè fà á tẹ́yìn náà ń wò ó bí ẹ ṣe ń wò yìí o tẹ́wọ̀n bí ẹ ṣe ń wò yìí ẹ rí i pé ìwọ̀nba péréte òun náà ni àwọn ọkọ̀ tó ń kọjá náà lè jẹ́ kó rí bó ṣe rí express Ifẹ̀ Ìbàdàn express ní Ìkirè junction òun náà ni ibi tí a wà yìí ẹ̀yin náà ti rí gbogbo ẹ̀ bó ṣe rí ẹ̀yin náà ti rí gbogbo ẹ̀ bó ṣe dá wáíwá ẹ̀yin náà ti rí pé ìwọ̀nba ó ní àwọn ọkọ̀ tí ó ń kọjá lọ ìwọ̀nba ó ní àwọn machine ọ̀kadà motorcycle tí ó ń kọjá ìwọ̀nba náà ni àwọn ẹlẹ́sẹ̀ gan àwọn èèyàn gan ọ̀pọ̀ nígboro wọn ò jáde látàrí ìbẹ̀rùbojo tí ó wà lọ́kàn oníkálukú látàrí ti June 12 òun náà ni ó fà á látàrí pé protest tí ó ń lọ káàkiri orílẹ̀-èdè òun náà ni ó fà á bí ó ṣe rí yìí ìkànnì 2000 TV náà ni òun náà ni ẹ̀ ń wò bó bá ṣe ń lọ náà ni a sì máa mú wá fún yín káàkiri orílẹ̀-èdè Nàìjíríà káàkiri àgbáńlá ayé àti káàkiri ìpínlẹ̀ tó fi mọ́ local government kọ̀ọ̀kan òun náà ni a máa mú wá fún yín o 2000 TV náà ni ẹ̀ ń wò yìí o ẹ máa bá wa ká lọ o ẹ máa bá wa ká lọ. ìlú Ìkòyí la wà yìí ìyànà Ìkòyí ní express òun náà ni a wà yìí lórí June 12 bí nǹkan ṣe ń lọ ní àsìkò yìí náà rèé orí ìkànnì 2000 TV òun náà ni ẹ̀ ń wò yìí àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n fìdí mọ́lé wọn ò jáde lásìkò tá a wà yìí látàrí rògbòdìyàn tó wà ń lé kọ̀bà olé tó wà nílùú lórí June 12 ìyẹn Democracy Day èyí tí ààrẹ Muhammadu Buhari tí ó kéde
pé ká máa ṣe náà ni ó jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fìdí mọ́lé pẹ̀lú bí kan ṣe rírì ibi tá a wà yìí ó máa ń rọ̀sùn ni tó jẹ́ pé àwọn èèyàn tí ẹsẹ̀ ò lè gbèrò níbi tí a wà yìí ní yànà Ìkòyí junction ṣùgbọ́n ní ọjọ́ tèní nǹkan rí bákan ẹ̀rí gbogbo ẹ̀ bó ṣe dá wáíwáí tí ò sí pé bóyá mọ́tò ń rìn tàbí àwọn tó ń rìn gan ìbẹ̀rùbojo òun náà ni wọ́n fi ń rìn lásìkò tá a wà yìí express náà ni a wà yìí. Otasansan TV òun náà ni ẹ̀ ń wò yìí láti iléeṣẹ́ Otasansan Media ẹ rí bí nǹkan ṣe rí báyìí express náà ni a wà yìí express ìyànà Ìkòyí ojú ọ̀nà Ifẹ̀ Ìbàdàn express road òun náà ni a wà yìí ẹ rí bí gbogbo ẹ̀ ṣe dá wáíwáí tọ́já yìí pé kò sí ká lọ kábọ̀ kankan onírú kò lè tarú aláta kò lè ta ata gbogbo ẹ̀ kàn dá wáíwáí náà ní ẹ rí pé ibi tá a wà yìí ibi tí kò gbèrò ni ṣùgbọ́n lónìí báyìí gbogbo ẹ̀ kàn dá wáíwáí anybody ò lè lọ sí ibì kankan ní àsìkò tá a wà yìí Otasansan TV náà ni o.